Alfaila ọjọ́, Alfaila ọjọ́, ọjọ́ bala mala o. Alfaila ọjọ́, ọjọ́ bala mala o. It's Maestro on the beat, thank you. Ẹ̀yin èèyàn mi ẹ kú ọjọ́ mẹ́ta o bá ti ríra ẹni ti pẹ́ báyìí ẹ kú ọjọ́ mẹ́ta báyìí náà là ń kíra wa ẹ já máa forí yìí ṣẹ̀jú ẹ̀mí fẹ́ràn orin yìí o. Òkè bí yìí ni ò mà jẹ́ àrí tọ̀hún òkè bí ni ò jẹ́ àrí tọ̀hún ni ò jẹ́ àríra wa gbọ́ ni ò jẹ́ àríra wa wò. Ṣàlàáfíà mo bá yín o ẹ̀yin tèmi ṣé dáadáa lẹ́wà ṣàlàáfíà ni mo bá yín àmà kú gbọ̀gbọ̀ ṣìṣẹ́ ọdún nìyí lágbára ọlọ́run àwa tá a ṣọdún yìí láṣẹ mi tọmọtọmọ lágbára ọlọ́run ọba Elédùmarè àní fìkankan nú èmi àti ẹ̀yin ṣe àwátì nínú ọdún eléèbó tí ń bọ̀ lọ́nà yìí ẹ jẹ́ máa gbádùn orin yìí síwájú. Àkànṣe ètò ńlá pélé yìí this one is special package special program torí pé a lọ káàkiri a lọ sọ́tún a lọ sósì a lọ síwájú a lọ sẹ́yìn a wá mú àwọn ọ̀rọ̀ yìí wá lẹ́yọ kọ̀ọ̀kan àkànṣe ní ètò eléyìí tí ò ṣẹlẹ̀ rí lórí ètò yìí ó ti wá ṣẹlẹ̀ náà nìyẹn kò sí àìwò tó bá ti jáde ó ti kúrò ní àìwò. Àjàlá Akọ́láwọlé ló kọ mi èmi náà ni o èmi lọmọ yín àmọ́ olówó òdùrú lèmi èmi lọmọ ajífẹgbẹṣeré èmi lọmọ ajíbọ́lá èmi lọmọ ajíbọ́sì aráàlú kì í rọrú àwí ìmẹ́nu kò báyìí ní tòwú èmi a máa sọ pé tèmi di méjì lówù bẹ́ẹ̀ bá dòwú tó tòró lábẹ́ òkúta ilé olúṣòmí ilé baba tó bí lọ́mọ bẹ́ẹ̀ bá dórílẹ̀ òwú àwọn baba ńlá baba wa lónìí ilé abẹ́sẹ̀ lọ béèrè wò èmi tún lára ọba ọba mọ̀dé ọmọ tagbátà ọmọ kóró mọ́lẹ̀ kọ́lẹ́rù lọ́ba ọmọ kíbò májà kọ́mọdé ọba má pẹyọ kálẹ̀ ìjọ máa péjú bọ kóró wa lọ́dọọdún òmùtúndé o sórí ètò yìí á gbádùn ara wa lẹ́nìí bẹ́ẹ̀ bó ti ń gbádùn tìbí.
ẹ máa yọ́nú sí mi. Àgbàtọ̀mọdé ẹ máa yọ́nú sí mi o. Ọkùnrin tóbìnrin ẹ yọ́nú sí mi. Ẹni bá yọ́nú sí mi. Ìyọ́nú Ọlọ́run ọba látọwọ́ King Wasiu Ayinde Marshal àwọn lẹ̀ ń gbọ́ lọ́wọ́ yìí orin yìí ó dà pé ó bá mi lára mu mi ò mọ̀ ó ń gbá dáadáa lára mi. Mo ní ẹ máa yọ́nú sí mi. Ọkùnrin ẹ yọ́nú sí mi. Obìnrin ẹ yọ́nú sí mi. Báwo ló ṣe ń lọ lọ́dọ̀ tí yín bẹ̀ yẹn ṣé láfíà ni Ṣeun Stanley Ayédọ̀nà mo ní o bá mi sọ̀rọ̀ lẹ́yìn ètò yìí pà ń ṣètò lọ́wọ́ bá mi sọ̀rọ̀ lẹ́yìn ètò tàbí kó o darapọ̀ mọ́ wa lórí ètò yìí bá a ṣe ń ṣètò lọ́wọ́. Àyẹ̀kùn èèyàn bá yẹlẹ̀ ẹ̀dá ohun burúkú a máa yọ ọ̀rú wọn ṣe ni. Mo ti sọ tẹ́lẹ̀ nínú orin tó lè kọjá. Ẹni Ọlọ́run fẹ́ lọ ọmọ èèyàn fẹ́. Ẹ máa yọ́nú sí mi. Àgbàtọ̀mọdé ẹ máa yọ́nú sí mi o. Ọkùnrin tóbìnrin ẹ yọ́nú sí mi. Ẹ̀yin tèmi ń lé báwo ni ẹjẹ́ ń padùdà ká tún gbọ́ orin eléyìí orin àwọn màá mi ẹni lọ́jọ́ tó ti pẹ́ òun lélẹ́yìí ẹjá fẹlẹ́ náà ṣẹ̀jọ́ ètò ààrẹ ètò òun náà wà lónìí. Orin tẹ́ ẹ̀ ń gbọ́ yìí kò sí rédíò station tí ò ní play orin yìí lọ wádìí ẹ̀ wò evergreen ni orin yìí. Ọdọọdún báyìí lórin tẹ́ ẹ̀ ń gbọ́ yìí máa tún tuntun létí àwọn èèyàn ó máa ń tuntun ní every year. Àtẹ̀mí àtẹ̀yìn olólùfẹ́ mi tẹ́ ń gbọ́ mi nílé ẹ̀ ní daṣọ fọ̀búra lábàá Ọlọ́run ọba Elédùmarè àkànṣe ètò lẹ́tọ̀ yìí bá a ṣe sọ lẹ́ẹ̀kan bí ọdún 2020 ṣe ń lọ sópin lágbára Ọlọ́run ọba Elédùmarè kò ní di èmi àti ẹ̀yin mọ́ ẹ̀rù lọ bí ọdún 2020 ṣe ń palẹ̀mọ́ tí ó ń dẹrù rẹ̀ lágbára Ọlọ́run ọdún yìí ò ní di èmi àti ẹ̀yin mọ́ ẹ̀rù lọ a ò ní fojú sunkún ọmọ a ò ní fojú sunkún ọkọ bẹ́ẹ̀ a ò ní fojú sunkún aya a ò ní fojú sunkún àwa ara wa lágbára Ọlọ́run ìyàwó ọ máa rọ́pò rẹ lọ́dọọdún lẹ́yìn ọdún yìí ọ̀tún rí lẹ́yìn ọdún ẹ̀ ọ̀tún rí ó ní fojú sunkún ọkọ rẹ ìwọ kan náà ò ní fojú sunkún aya gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan ẹ̀ ní fojú sunkún àwọn olólùfẹ́ yín kò sí bó ti wù kágbàlagbà ó dàgbà tó kò sẹ́ni tó fẹ́ kí àgbàlagbà òun kú a ní fojú sunkún ara wa kàrà kì í sunkún ẹ̀kọ́ lágbára Ọlọ́run ọba Elédùmarè èmi àti ẹ̀yin a ò ní sunkún lórí ẹnì kankan nù wa. Lágbára Ọlọ́run ọba Elédùmarè àtẹ̀mí àti ẹ̀yin olólùfẹ́ mi ẹ ò ní gbọ́ òkèrè ba inú jẹ́ ẹ ò ní gbọ́ ìròyìn búburú lórí ọmọ lórí ọkọ lórí aya lórí ẹ̀gbọ́n lórí àbúrò lágbára Ọlọ́run àwọn loyalist yín náà ara yín náà ni ara wa náà ni wọ́n lóyà sí wa láti bẹ̀rẹ̀ a ò ní gbọ́ ìròyìn burúkú lórí ẹ̀yin olólùfẹ́ wa tá a jọ ń bọ̀ láti ọdún yìí títí di ìgbà tá a jọ wà tá a tún ní pé a tún gbáradì fún ọdún míì lágbára Ọlọ́run à ní fojú sunkún o a ò ní gbọ́ ìròyìn burúkú lórí yín ó wọlé ò jáde ò ní jẹ́jẹ́ nìkankan yín ò lágbára Ọlọ́run ọba Elédùmarè. Ọdún
2021 ṣe ń bọ̀ tá à ń palẹ̀mọ́ tá à ń gbáradì lágbára ọlọ́run dáadáa yóò jẹ́ tiwa. Dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ̀ ń ṣàánú wa tẹ̀ ń nawọ́ ọ̀rànwọ́ sí wa. Dúpẹ́ lọ́wọ́ gbogbo yín ọpẹ́ òtán o lágbára ọlọ́run wa tá a ṣọdún yìí lájọṣe mi tọmọtọmọ towó tọmọ ti fọkànbalẹ̀ àyà. Ẹ̀yin tẹ́ ẹ ṣoore fún wa lọ́dún tó kọjá a tún dúpẹ́ lọ́wọ́ yín o àdúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà. Ẹ̀yin tẹ́ ẹ bá wo fídíò wa tẹ́ ẹ tún ṣe àẹ̀ ẹ̀yin tá a ní pé ó yá ṣe àẹ̀ lọ́nà yàn tẹ́ ẹ tún bá wa ṣe àẹ̀ àdúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà o ọpẹ́ olóore àti wí lẹ́ẹ̀kan àdátán ni àdúpẹ́ lọ́wọ́ yín o. Eléyìí tó kù tẹ́ ẹ ń rò lọ́kàn pé ẹ fẹ́ ṣe ẹ dákun ẹ ṣe o ẹ má jẹ́ ó pẹ́ o torí ìrètí pípẹ́ ẹ máa ń ṣọkàn bákan ni iPhone tá a sọ̀rọ̀ bọ̀dá ẹ̀yin sọ̀rọ̀ pé ẹ fẹ́ fún nìkan ẹ má fún léléyìí tó tún máa dà láàmú ẹ fún léléyìí tó dà ẹ̀yin tẹ́ tún rò pé ó yẹ kí bọ̀ yìí ti máa lo mọ́tò àpẹ́ bá fún mi ò ní kọ́ o. Mo dúpẹ́ lọ́wọ́ Mr and Mrs Kọ́dàolú àwọn bàbá yìí adúpẹ́ lọ́wọ́ yín púpọ̀ o àti gbogbo Kọ́dàolú family. Wọ́n ní àwọn fẹ́ tẹ̀ síwájú nínú ìrìn àjò ayé àwọn. Wọ́n wá ní ó yá o lágbájá ìwọ ni kó bá mójútó eléyìí máa bá mójútó eléyìí àti tọ̀hún. Adúpẹ́ lọ́wọ́ yín o lágbára ọlọ́run àní jọra wa lójú o tí ì ṣe kankan nú ayé yìí tún ṣe jù bẹ́ẹ̀ lọ. Lọ́jọ́ òní ẹ má jẹ́ ń dárúkọ ìyá òun ó ní bóun dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ tún nawọ́ ọ̀rànwọ́ sí òun kò ní tán bíi tẹ̀ tí mú lágbára ọlọ́run ọba Elédùmarè ẹ ṣeun. Mo ní àǹfààní àti dákọ̀ ok ìyá àsìlá ní báwọn dúpẹ́ lọ́wọ́ yín ìyá àsìlá míà tó ní báwọn dúpẹ́ lọ́wọ́ yín póun rí o. Ìrètí púpẹ́ àbí báwọn náà ṣe máa ń sọ ọ ní tẹ́ ẹ bá fẹ́ fún yàn nǹkan bẹ́ẹ̀ bá ti ń jẹ́ ó pẹ́ jù ó máa ń dà rẹ̀ lẹ̀ sára ẹni tẹ́ ẹ fẹ́ fún kìíní yìí ni ẹ tètè ṣe kó má bàa bọ́ sí pé kí ló wá dé tó wá le tó yìí ẹ má jà máa fi níta fún èèyàn fi yàn lójú pé bá gbé 200 náà ló ká mọ́ yín lọ́wọ́ ẹ̀yẹn fún bá jẹ́ 2000 ní ẹ fún ẹ má jẹ́ ó pẹ́ ẹ má jẹ́ ó máa ronú lórí ní tẹ́ ẹ promise ẹ pé ẹ ṣe fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ lẹ́ẹ̀fẹ́ fún mi nǹkan ẹ má jẹ́ pè yín o ẹ fi ránṣẹ́ kó tó di pípẹ́ ẹ ṣe mọ́tò yẹn ẹ gbé wá wọ́n gùn olúwe òkèrè àsìdàgbà láti gun mọ́tò àgùn fóònù tẹ́lẹ̀ ẹ fẹ́ rà ẹ má jẹ́ ó pẹ́ ẹ ṣe rà á kẹ́ ẹ fi ṣọwọ́ sí èmi eléyìí tá à ń lò mo sọ fún yín ẹni tó ní fóònù fẹ́ padà sílé ìwé ẹ̀ o ẹ bá fi eléyìí tẹ́ ẹ fẹ́ fi ránṣẹ́ yẹn ẹ fi ránṣẹ́. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ wò pé ìlú òyìnbó ni ọ̀rọ̀ yìí kàn nínú ọdún tó ń bọ̀ yìí lágbára ọlọ́run ọba Elédùmarè fi sínú àdúrà ọlọ́run sì múṣẹ. Ọlọ́run ọba Elédùmarè mi mọ tí mo ṣe tí mo fi dìsáàbù orí ọ̀fẹ́ yìí o àmọ́ mò ń dúpẹ́ lọ́wọ́ rẹ mo sì ń dúpẹ́ lọ́wọ́ àwọn tó rán sí mi lágbára Ọlọ́run má fìyà jẹ wọ́n o má fìyà jẹ èmi náà o dúró tì wọ́n kó dúró tèmi náà ṣàánú fún wọn kó ṣàánú fún èmi náà o má jẹ́ kó wá pẹ́ kó tó dá èmi náà lóhùn torí òun èmi náà kémi náà máa ṣe fún àwọn èèyàn agbára ìtó ni ẹ̀jẹ̀ ò tó bí arúgbó
dárúkọ àwọn bàbá mi kan níbi tá a gbé ńgbà tá a wà ní kékeré lágbára ọlọ́run ẹ̀jẹ̀ ó tó yóò tún ṣẹ́kù. Bẹ́ẹ̀ ni ìyá mi kan náà ń jẹ́ ẹ̀mí lójú níbi tí mo gbé tá a ti ṣe kékeré ìyá mi tó ń jẹ́ ẹ̀mí lójú ọlọ́run tó bá mi lọ́rẹ̀ ẹ̀mí yín o ní kú kíákíá o. ẹ̀mí lójú lóòótọ́ torí bí ẹ̀mí bá wà ìrètí ń bẹ wípé àjẹrán tó ju ẹ̀rín lọ. ẹ má kánjú o ọ̀rọ̀ bọ̀ ń bẹ̀. Iwájú bàbá sọ́dọ̀ àgùntàn bàbá fẹ́lẹ́ iṣẹ́ òdìgbà lọ́wọ́ àlìlúyà orí ìṣẹ́gun báwọn tó gbàgbọ́ pálí sílà kẹ́lí inú túbú ìdè wọn síta ìwọ báyọ̀ rẹ lórí ju ìwọ táyé ní rárá. Àlìlúyà lórí tiwa. Aláàánú olóore tí ọlọ́run rán sí yín lágbára ọlọ́run ní eléyìí tí ó kù kí ọdún yìí ó parí yóò wà yín rí o. Ọdún 2020 tí ń bọ̀ lọ́nà yìí ọdún ayọ̀ ni ó jẹ́ fún èmi àti ẹ̀yin. Ẹ má sọ pé nítorí mo ní pé ọdún ayọ̀ ní kẹ́ ẹ wá lọ kí ọmọ ọlọ́mọ mọ́lẹ̀ o. Kọ́rọ̀ má lọ dàbí ọ̀rọ̀ ìyá kan àti àwọn ọ̀rẹ́ ẹ̀ tọ́jọ́ ń sọ̀rọ̀ pẹ̀lú ọkọ ẹ̀ tọ́jọ́ ń sọ̀rọ̀ lórí fóònù. Hello bàbá ẹrásà ẹ kú ọdún yìí o kí la fi ń ṣọdún yìí wọ́n ní àwọn tọ̀hún ní àlàáfíà la fi ṣọdún yìí bàbá ẹ má wọrí ìfọ̀kànbalẹ̀ àyà la fi ṣọdún yìí. Wọ́n tún pe ẹlòmíì bàbá ẹ máa kú ọdún yìí kí la fi ṣọdún yìí àwọn náà ní ẹ má wọrí láyọ̀ àti àlàáfíà la fi ṣọdún yìí. ẹgbà tí àwọn kan wá pé àwọn bàbá yìí pé bàbá a máa kú ọdún yìí bàbá yọ lórúkọ bàbá yìí àti ìyá yìí gbàtàn wá ní kí la fi ṣọdún yìí tí ń bọ̀ lọ́nà bàbá yìí àti ìyá yìí wá ní lágbára ọlọ́run ayọ̀ ńlá fi ṣọdún yìí o bí ọmọ wọn tó ń jẹ́ ayọ̀ ṣe kó ẹrù ẹ̀ tó ṣe fi erégé nìyẹn pé òun lẹ́fẹ́ fi ṣọdún yìí ọlọ́run ò ní gbà fún ẹ̀yin èèyàn wọ̀nyí ẹni tó bá rí ayọ̀ ẹ bá mi pe ayọ̀ pé mò ń wá o àwọn ẹbí ẹ̀ náà ń wá o kó máa bọ̀ lé o ayọ̀ tí ẹ̀kọ́ náà rì fáà sí o ayọ̀ látọ̀dọ̀ ọlọ́run ọba ni wọ́n rì fáà sí ẹ bá mi pe ayọ̀ kó máa bọ̀ kó máa bọ̀ lé o. àwa dúpẹ́ lọ́wọ́ rẹ o ọba yárábì tó ṣe wá dọ̀ọ́dún èyí lè dùn níyàn. Jáṣẹ́ mi sí ọ̀bí ọlọ́run. Ọdún tuntun tó ń bọ̀ yóò kó bá wa láyọ̀. Jáṣẹ́ mi sí ọ̀bí ọlọ́run. Ọdún Kérésìmesì kó bá wa láyé. Jáṣẹ́ mi sí ọ̀bí ọlọ́run. Ọdún Happy New Year yìí kó bá wa láyọ̀. Jáṣẹ́ mi sí ọ̀bí ọlọ́run. Àfọ̀rẹ́ rẹ̀ bẹ́ẹ̀ ó ti ń jẹ Muhammad. Jáṣẹ́ mi sí ọ̀bí ọlọ́run. Wọlá síwájú. Àná ni Christmas a kí gbogbo àwọn olólùfẹ́ wa tó jẹ́ Christian pé a kú ọdún nìyí lágbára ọlọ́run ọbẹ̀ Elédùmarè àṣẹ̀mí tọmọtọmọ ti fọkànbalẹ̀ àyà àti wí lẹ́ẹ̀kan ẹ̀yin tẹ́ ẹ bá ń darapọ̀ mọ́ wa lórí ètò yìí ẹ máa fún wa signal ká máa rí orúkọ yín ká lè máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin o ká lè máa kí yín ká máa lò yín lọ́gùn ẹnu ọdún tuntun tí ń bọ̀ yìí ẹ dákun ẹ dábọ̀ nǹkan tọ́wọ́ yín ò bá tó ẹ má fi kọ̀ǹgọ̀ fà á ìjọwọ́ yín ò bá tó ní 2020 ẹ má sọ pé lọ́rùn ọyàn ní 2021 mo fẹ́ mú ó mà léwu ẹ má jẹ́ kí èèyàn kan oppress yín o ẹ má jẹ́ kí èèyàn kan gùn yín gàràgàrà ní ọdún 2021 èèyàn kan ò lè ní owó kó ní owó kó náwó tiẹ̀ kò possible èèyàn kan ò lè ní aṣọ kó jẹ́ pàṣọ tiẹ̀ ló ní kò possible èèyàn kan ò lè ní mọ́tò kó ní tiẹ̀ mọ́ èèyàn kan ò lè níyàwó kó sì ní tiẹ̀ mọ́ èèyàn kan ò lè bímọ kó bí ọmọ tiẹ̀ o gbogbo tiẹ̀ yóò tẹ̀ lọ́wọ́ dandan. akí bàbá mi akí ọ̀rẹ́ mi ẹ̀gbọ́n mi Babáwálé Oróge ó ti darapọ̀ mọ́ wa lórí ètò yìí ó ń kí wa kú ọdún o àwa náà ń kí ẹ̀yin náà pé ẹ kú ọdún ẹ kú ìyèdún ẹ̀mí ó ṣọ̀pọ̀ lọ́pọ̀ ọdún láyé àti láàyè rere nǹkan ọdún mi ẹ má gbàgbé ẹ fi ránṣẹ́ o. Àwọn tí wọ́n bá ilẹ̀ lọ o. Kì í ṣe wípé àfihàn wọn o. bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n fayé lẹ̀ tí wọ́n bá wa sí ní ọdún èyí tí a parí yìí kò ṣe pé a fi yọ̀ kankan nù wọn orúkọ ọlọ́run náà la fi ń gbéga àmọ́ títóbi ọlọ́run lára ara wa ní kò sí ẹni tí ò ní kú o kò sí ẹni tí ò ní dìtàn kí gbogbo wa já dìtàn re ni tí gbogbo wa ń sọ tí à ń sọ tá a fẹ́ sọ lórí ètò yìí
àwáyé á kú ò láyé bá a bá kú ò kò ń ṣe gbogbo wa náà là á lówó má jà tanra wa jẹ kò ń ṣe gbogbo wa náà là á kọ́lé má jà tanra wa jẹ gbogbo wa kọ́ là á gun mọ́tò alárànbarà nígbà tí gbogbo wa bá gun mọ́tò alárànbarà ta ni fọganáísà tí ó máa bá a fẹ́ táyà ìgbà tí gbogbo wa bá kọ́lé ta kọ́lé tí ò sẹ́ni tí ò nílé ta ni ó máa wá gbé ilé tí a fẹ́ fílẹ̀ pé ok mo fẹ́ lọ bí ìwọ wá gbé bí kò possible gbogbo wa lè jọ wọ bàtà kan èmi ò wọ tèmi ò wọ tiẹ̀ ni má jẹ́ kéèyàn kan oppress gẹ́gẹ́ bí mo ìsọ̀lẹ̀ kan a máa mú àwọn ọ̀rọ̀ yìí wá lẹ́yọ̀ kọ̀ọ̀kan ẹ máa dápọ̀ Saheed Adéṣìgbìn ọ̀rẹ́ mi dáadáa champion Saheed wọ́n kì ọ́ síwájú ó wà níwájú tí wọ́n kì ọ́ torí gbogbo yín náà lájọ ṣe 2020 tẹ́ ẹ jẹ́ kó dùn mìrìnmìrìn mọ́ hàn fún gbogbo wa tó jọ dùn fún wa lágbára Ọlọ́run àní fojú sunkún ara wa á túbọ̀ pẹ́ jù báyìí lọ. Bàbá lókè kò dùn wọ́n nínú ṣùgbọ́n àwa ń bẹ láyé àwa ń bẹ láàyè adúpẹ́ àwa ò sí nínú ẹ̀wọ̀n o kódà ò sí láti mọ̀lé ṣùkúrà lílá ilẹ̀rú fi pẹ́ ó bá rè. sẹ́yìn ọmọ pé òkè tẹ́yìn fẹ́ gùn yìí gùn pẹ̀lú ìṣiṣẹ́ àti ìhùwàsí dáadáa ẹ̀gùn òkè yẹ má jẹ́ kéèyàn kan fi education gan press yín má jẹ́ kán fi ìwé tọ́ka press yín kí n fún yín ní àṣírí kan bí èèyàn bá lọ sí iléèwé tí ó lọ ṣe public administration kò lè mọ iṣẹ́ tí wọ́n ń ṣe ní SLT má jẹ́ ń tàn yín o kò lè mọ iṣẹ́ tí wọ́n ń ṣe ní hospitality and clinical management ó ṣe èèwọ̀ eléyìí tó jẹ́ public admin tó lọ ṣe yẹn àtàwọn kọ́ọ̀sì tó rọ̀ mọ́ òun nìkan ni ó mọ̀ ń pa ẹ̀ so eléyìí tẹ́yìn náà mọ̀ tí òun ò mọ̀ yẹn fi ṣọ̀gá ẹ̀ ní àbí kó jẹ́ pé the same level gan lẹ́jọ́ wà bó bá ti ń sọ tiẹ̀ ẹ̀yin náà mú tiyín wọlé ẹ̀ fi kún ẹ ní báyìí ní odò bí yìí kò sí èèyàn kan tí ò nímọ̀ ẹ má jẹ́ àtọ́ra wa jẹ́ o gbogbo wa la nímọ̀ kan àbí méjì ẹ má jẹ́ kéèyàn kan fi education ọ̀nà press yín mo ti sọ. àwa ń bẹ láàyè o àwọn òsì láti dìtú. ìwọ tó ṣe public admin o lè mọ tó ń ṣe ní computer science àfi tó o bá tún lọ study course yẹn ẹ fi yẹn sí ọwọ́ yín o kẹ́ ẹ má fi jẹun ọlọ́run ọba ni ọba tó nímọ̀ ní òkè ní ilẹ̀ nínú afẹ́fẹ́ nínú omi nínú oòrùn nínú òṣùpá a sì lè bá ọlọ́run ọba jókòó o bẹ́ẹ̀ bá rẹ́ni náà tẹ́ ẹ ló brilliant nǹkan tó mọ̀ ló mọ̀ o kò mọ eléyìí tí ò mọ̀ ó ṣàgbà ẹ̀. adúpẹ́ fún wa ìlú ọba lọ́la o. You are on your own lane to run your own race. Ọ̀rọ̀ àwọn àgbà ọ̀rọ̀ tipẹ́tipẹ́ lọ̀rọ̀ yìí ojú ọ̀nà tó wà yẹn ò ṣe ọ̀nà ó ṣìrìn ojú ọ̀nà tó yẹ kó o máa tọ̀ tí Ọlọ́run design fún ẹ òun náà ló ń tọ̀ yẹn má jẹ́ kéèyàn kan fi nǹkan kan ṣe gàlègàlè sí ẹ torí kíni kí ná ní téèyàn kò ní ó lè pọ̀ jura wọn lọ. ẹ máa fi sí odò okùn yín pé Ọlọ́run ọba lọba tó jẹ́ onímọ̀ òun náà ló sì mọ̀ jù òun náà ló mọ ohun gbogbo tí èmi àti ẹ̀yin ò mọ̀ mo ti sọ fún yín bó bá lóun lọ study computer science kò lè mọ̀ nípa mechanic ṣọ̀gá ẹ̀ kò sí bó ṣe lè wùn kó jẹ́ tí kọ̀ǹpútà bá bàjẹ́ kò ní gbé wá sọ́dọ̀ yín o àmọ́ tí mọ́tò ẹ̀ bá bàjẹ́ ọ̀dọ̀ yín ló ń gbé bọ̀ ọ̀gá lẹ́yìn náà jẹ́ láyé ara yín. gbogbo ẹni tó mọ bá ń dùn lọ́kàn. ṣé kò ṣe ẹ̀yìn rí ni mo mọ̀ àwa tẹ̀lé àtẹ̀lé diona àtẹ̀lé mẹkáníìkì lọ́dọ̀ ní páàtì èmi ti ta páàtì rí tẹ́ ẹ̀ bá mọ̀ páàtì mọ́tò lọ́dọ̀ wa ẹ̀gbọ́n mi ajiku amdin kí dáadáa kó máa lékún sí ayọ̀ yín ò ní dìbàjẹ́ lágbára Ọlọ́run Olódùmarè bá tí àwọn mẹkáníìkì bá ti dé wọ́n ti fi ọ́nà síwájú á níbi náà lọ nìyẹn tó wọ́n ti lọ́dọ̀ mi wọ́n ṣẹ́jú sí mi kọ́lọ́run forí di èmi náà torí àbá yìí ò mọ̀ ó sì fẹ́ ṣe mọ̀mọ̀ ni tọ́mátì lọ́dọ̀ tèmi wọ́n á ṣẹ́jú sí mi ó ti dáa nǹkan tẹ́ ẹ fẹ́ nìyẹn wọ́n lè mí lè ṣe báyìí 4,000 mo fẹ́ rí lórí ẹ̀ èmi lè ṣe báyìí 2,000 mo fẹ́ rí lórí ẹ̀
èmi lè ṣe báyìí gbẹ́ orí ẹ̀ mo ti mọ̀ pé ó ní ìdí owó gidi nìyẹn so ọ́ìlì tá à ń tà ní 1,500 èmi lè tà ní 5 ẹ má bínú sí mi gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ̀ mí tẹ́ ẹ sì ti wá rajà lọ́wọ́ mi rí lọ́nà kan àbí méjì kò ń ṣe gbogbo yín náà là ń ṣe fún o àwọn kan ti wà tá a jẹ́ tipẹ́tipẹ́ bọ́ eléyìí tó bá lóhùn ní túnú bọ́n ṣe máa ń ṣe fún wọn nìyẹn àmọ́ èmi ti wá kọ́gbọ́n yìí mo ò ní ṣe túnú wọ́n fún ẹ lówó ẹ lọ́ra tó o fẹ́ rà ọ lè jẹ mí pa ìwọ̀n bá tó o fẹ́ jẹ náà lọ́ọ́ jẹ o kò mọ̀ kò mọ̀. Òtún kì í rọ́pò ẹ̀rẹ̀ máa bọ̀, àjẹ́ kì í rọ́pò ẹ̀rẹ̀ máa bọ̀. Lọ́dún tuntun, gbogbo wa ní ká máa dùn lóde o. Òṣìṣẹ́ ẹ̀kọ́ mi. Ẹ má ní lọ́kàn pé mo fẹ́ márì ní tipátipá ẹ má ní lọ́kàn pé mo gbọ́dọ̀ márì ní gbogbo ọ̀nà ó léwu ó léwu ọ̀rọ̀ ń bọ̀ ń bẹ̀ ẹ má sì ní lọ́kàn pé mo fẹ́ lówó ní gbogbo ọ̀nà mo fẹ́ lówó dọ̀yìndọ̀yìn tipátipá ó léwu bọ̀dá mi àbúrò mi ọ̀rẹ́ mi tẹ̀ ń gbọ́ mi ó léwu torí pé owó náà bá a bá ní tán bí ọkàn ò bá balẹ̀ kí wá ní kókó owó tà ní ẹ máa bá ọ̀tọ̀ yìí bọ̀ mo sọ fún yín. Gbogbo àwa ìsọ̀wọ́ lórí ayé oníkọ̀ọ́ wá ẹ̀ sàárè o. Ẹ̀ka mi ayé oníkọ̀ọ́ wá ẹ̀ sàárè o. Ayé oníkọ̀ọ́ wá ẹ̀ sàárè o. Ayé oníkọ̀ọ́ wá ẹ̀ sàárè o. Torí pé wọn nìkan ló lówó láàrin àwọn ọ̀rẹ́ ẹ má jẹ́ kó fa ìfàsẹ́yìn fún ẹ má jẹ́ kó jẹ́ ìrẹ̀wẹ̀sì ọkàn sí ẹ má jẹ́ kó jẹ́ ìrẹ̀wẹ̀sì ọkàn tí ẹ náà ń bọ̀ àmọ́ àwọn tó ti ní ẹ má gbàdúrà kó bàjẹ́ má gbàdúrà kó máa pọ̀ sí o fẹ́ ṣe fún ìyá o fẹ́ ṣe fún bàbá àmọ́ agbára ò sí jẹ́ ó mọ̀ pé màmá wù mí kí n ṣe fún yín àmọ́ agbára ò sí má kánjú má sáré mọ́tò kọlù kẹ̀kẹ́ ó sì ń dá báyìí ní tó bá ń ṣe àbí ní tó ń ṣe n ti ń fi ẹ lọ́kàn balẹ̀ dákun máa ṣe ìṣó gbogbo ẹ̀ náà kọ́ lówó bóyá ẹ̀yin ò mọ̀ ẹ̀ ṣáájò ẹ̀ ṣàdúrótì nígbà tí èèyàn bá nílò ẹ̀ ó máa ń bẹ́tà ju owó lọ ń gbà mí ẹlòmíì àṣáájò fún ẹ ò tiẹ̀ ní rántí pé kò tiẹ̀ fún ẹ lówó èmi ti rí èèyàn kan rí tó fẹ́ ṣe patí tọ́rẹ́ ẹ̀ sì wà pẹ̀lú ẹ̀ láti òkú ọ̀túnla tó sì jọ ń ṣe kùkù kẹ̀kẹ́ ọ̀rẹ́ ìbàdàn ṣe tán ọ̀rẹ́ yìí ò fún ọ̀rẹ́ ẹ̀ ní 1,000 bí ọ̀rẹ́ wa gbà mo fẹ́ 1,000 kí n fi support patí ọ̀rẹ́ tán wá dúró tì ló tún mówó lápò ara ẹ̀ pé ọ̀rẹ́ wa ó ṣe máa lọ ọyá gbà ó ṣe mo dúpẹ́ lọ́wọ́ ọ̀rẹ́ o gbogbo ẹ̀kọ́ lówó ẹ fi sọ́kàn yín. Àkọ́kọ́ tuntun dáwọ́ kà sí mẹ́mẹ́ kọ́lá kà sí mẹ́rọ̀ tuntun tó ṣe wọ́n mọ́ bá. ẹlòmíì tẹ́ẹ̀rí yẹn á ní òun fẹ́ pààrọ̀ ilé tí òun ń gbé o ẹlòmíì á sì ní òun fẹ́ pààrọ̀ mọ́tò tóun ń gùn ìwọ márìrò ìwọ fi àyẹ̀ntọ̀dọ̀ ẹ sọ́dọ̀ ọlọ́run kó o sì máa gbàdúrà tọ́ ìwọ fi gbogbo ohun tí ìwọ ní tí ò ní fi ṣe ọwọ́ ọlọ́run ọba elédùmarè ẹlòmíì á ní òun fẹ́ bímọ mẹ́ta sí mẹ́ta tóun ti bí ìwọ má rí ro owó sì tí ìbí kankan má rí ro jẹ́ kó bí ọmọ tiẹ̀ ẹlòmíà ní fóònù tó wà lọ́wọ́ mi àti káà yìí mo gbọ́dọ̀ pààrọ̀ ẹ̀ ní 2021 ìfẹ́ ayọ̀ àti ìdùnnú gbà select mọ́tò tó rò pé ó tún dáa fún un pé bọ̀dá ẹ ṣe ra Venza àbí kẹ fífẹ́ alẹ̀ kẹ ra Highlander 2020 model ìwọ tún plan fún gbà plan gidi àwọn tó wá lọ ń kárìbọnú bì kan ọ̀rẹ́ mi lóhùn ọ̀ra mọ́tò nígbà tẹ́mi ò ní àsìkò tẹ̀ ló ń lò yẹn ìgbà lónígbà ń lò àbẹ́yẹ ò mọ̀ pé ìgbà onígbà ń lò ẹ dákun ẹ dábọ̀ ẹ jẹ́ á má ro nǹkan tí ò dá sí ọmọ làkejì ó máa ń léwu fún wa. Àtàwà tó wọ bọ́ọ̀tò àti sọ̀wọ́ òun náà pátápátá pẹ̀lú sọ̀wọ́ káìbá ẹ̀ṣà mi. bẹ́ẹ̀ dẹ̀ ni ẹlòmíì á ní ìyàwó kejì lòun tún fẹ́ ní o ṣe fílẹ̀ jẹ́ ó lọ fẹ́ ìyàwó kejì ní tó kàn nìyẹn
òun ló mọ ibi tí bàtà ti ń ta òun lẹ́sẹ̀ ẹ̀yin ò lè mọ̀ ẹ̀jẹ̀ ó fẹ́ ìyàwó kejì tó lòun fẹ́ àìsàn fọmọdé kó má dẹ́tẹ̀ ẹ̀ tó bá lè dánú gbógbéwò ẹ support ẹ pa ẹ súnmọ́ kẹjẹ ó fẹ́ ìyàwó kejì àmọ́ nítorí tí tó lè fi ní tó kàn òun kan nìyẹn mo èmi àti èèyàn kan sọ̀rọ̀ lánàá ó ní òun ò ní jẹ́ kí ìyàwó kan bu oògùn eku sómi fóun ó ní òun ò ní jẹ́ ó dọjọ́ alẹ́ ẹ̀kọ́ òun wá pé ìyàwó òun pé nǹkan báyìí lóhùn òun jẹ́ kí ìyàwó òun máa fapá jánu tó ti ń fapá jánu láti bẹ̀rẹ̀ so tó kọ ojú sí ẹ̀yìn ló kọ sí èmi ẹjọ́ fẹ́yàwó tó fẹ́fẹ́ ẹ má dà lẹ́kùn ẹjọ́ fẹ́ kó má lọ ní ẹ̀yìn lẹ̀ ń fìyà jẹ òun o ẹjọ́ fẹ́yàwó ẹ̀ o. gbogbo àwa sọ̀rọ̀ lórí ayé oníkọ̀ọ̀hún wá ẹ̀ sàámi o ẹ̀ka mi ayé oníkọ̀ọ̀hún wá ẹ̀ sàámi o ayé oníkọ̀ọ̀hún wá ẹ̀ sàámi o ayé oníkọ̀ọ̀hún wá ẹ̀ sàámi o gbogbo ẹni tó ra ẹ̀ pọ̀jù o ìtọ́lá yìí ṣe jáde ìtọ́gbẹ́ mọ́wọ́ náà jáde o. ẹ̀yin obìnrin ẹ̀yin dà ẹ yá mi létí yín ọ̀rọ̀ kàn yín ẹ dákun ẹ dábọ̀ ẹ má ba ìdílé aláyọ̀ jẹ́ ẹ má ba ìdílé tó ti ń dáa tó ti ń ládùn ẹ má bàjẹ́ nítorí ẹ fẹ́ fẹ́ ọkọ ọlọ́kọ ìfẹ́ máa ń wà láàárín ọkùnrin àti obìnrin tí ọkọ yìí sì ti márì àbí tó ti níyàwó tó ti bímọ ẹ dákun ẹ dábọ̀ ẹ má fi gọ̀ǹgọ̀ fa tọ́wọ́ yín ò tó ẹ má gbàdúrà kó bàjẹ́ fún ìyàwó tó wà nílé ẹ̀kẹ́yìn lè rí ọkọ again ẹ má sì lo oògùn tó dẹ́ lòmíì bí ó ṣe lo oògùn tí ó gba ọkọ ọlọ́kọ lòun wà áfítà torí òun ní ìdí adé orí kò wọn ò sì rí àmọ́ available one tó wà yìí ẹ fẹ́ jẹun gbọ̀ngbọ̀n àtìlẹ̀kùn gbọ̀ngbọ̀n ó wá lọ mú ilẹ̀kùn gbọ̀ngbọ̀n ó tì í mọ́ ọkàn mọ́ obìnrin olóbìnrin tí ò tiẹ̀ rí tiẹ̀ rò tí ò mọ̀ ọ́ lọ ń dá wàhálà alẹ́ ó lọ fòògùn gba ọkọ ẹ̀ ṣáyé o mọ̀ pé èmi ti ṣe rìsáàṣì ó pẹ́ pin ọdún 5 lẹ́ẹ̀fi gbádùn ìrìn àjò yìí pé ẹ gba ọkọ ọlọ́kọ ẹkọ ẹ̀yìn ìyàwó ẹkọ ẹ̀yìn ìyàwó àtàwọn ọmọ ẹkọ sí ọkọ ẹ fẹ́ kí ó rí mí ìyàwó àtàwọn ọmọ ẹ̀ láàtàn ẹ̀yin wá ní dandan ẹ gbọ́dọ̀ ẹ gbà á àmọ́ ọdún 5 péré lẹ nílò lórí nǹkan yìí pátápátá ẹ wá pẹ́ jù pé ẹ tún náwó rìníwà ẹ fẹ́ máa rìníwù process yìí lọ pé kí bọ̀bọ̀ yìí má kó má kúrò ní ọ̀dọ̀ mi ẹ lò fún ọdún 10 lẹ́yìn ọdún 10 yìí ojú arákùnrin yìí yóò ká tí ó bá wá kátán àtijọ́ àti mu ẹ̀yìn náà a wá wà ní hanging bàbá mi darapọ̀ mọ́ mi lórí ètò yìí bàbá mi Ayọ̀rìndé Joseph mo kí yín o àpò àdúrà àná àṣẹ mi tówó tọmọ lágbára Ọlọ́run ọbẹ̀ Elédùmarè gẹ́gẹ́ bí mo yẹn sọ lọ ẹ má fi gọ̀ǹgọ̀ fa tọ́wọ́ yín ò bá tó Ọlọ́run tí ó dá gbogbo wa ó ti mọ ohun tí àáyà náà ló fi dá wa o kò sí ọkọ kò sí ìyàwó kò sákìtàn ìyàwó gẹ́gẹ́ bí bàbá mi ṣe sọ lánàá kò sí àkìtàn ìyàwó pé tẹ́ ẹ bá dákìtàn bẹ́ẹ̀ yẹn ẹ rí arábìnrin kan ẹ lọ bẹ̀kẹ́ lọ fẹ́ kò sí irú obìnrin bẹ́ẹ̀ gbogbo èèyàn pátápátá ni a dá pé a bí ni yóò sì bí èèyàn gbogbo èèyàn pátápátá la kọ mọ́ pé ó ní yóò sì fún ẹni tí ò ní nínú ọwọ́ ẹ̀ gbogbo èèyàn pátápátá la dáadáa mọ̀ pé bó ṣe wà yìí ó pàdé onítìẹ̀ bó jẹ́ dáadáa ni bó jẹ́ eléyìí tí ò dáa ni ó pàdé ẹ máa bá ètò yìí bọ̀ à ń lọ káàkiri ní àdúró lójú kan wò. ẹ má fi ọkọ ọlọ́kọ ní tipátipá ẹ má fi agídí fẹ́ ọkọ ọlọ́kọ mo ti sọ lẹ́ẹ̀kan ẹ má tójú bọ lé nítorí ẹ fẹ́ fẹ́ ọkọ ọlọ́kọ ẹ má lọlé oníṣègùn ẹ má lọlé babaláwo ẹ má lọlé adáhunṣe torí ẹ fẹ́ fẹ́ ọkọ ọlọ́kọ ẹ bẹ́ẹ̀ bá fẹ́ ọkọ ìlànà àtòfin wà tí ẹ tọ̀ tí ẹ fi fẹ́ ọkọ ẹ má ṣe ní dandan wọ́n ṣe tèmi wọ́n fẹ́ tèmi ẹ má ṣe bẹ́ẹ̀ kú dáa.
Sokoto ní Kàlàbá o. torí ẹ̀yin fẹ́fẹ́ ọkọ ọlọ́kọ ẹ wá mú oògùn ẹ bẹ̀rẹ̀ sí ní fi sóúnjẹ fún ọkùnrin yìí ẹ wá ń sàsí ilé ẹ̀ ń dàárín ìyàwó àtọkọ rú ẹ̀ ń dàárín bàbá àtọmọ rú ẹ̀ ń dàárín àwọn olólùfẹ́ rú pé kí ó má lè rójú ráyè kí wọ́n má sì lè pé ṣàkíyèsí pé ọ̀rẹ́ wa báyìí ní í ṣẹlẹ̀ o yóò ṣe báyìí tẹ́lẹ̀ ẹ wàá kọ ẹ̀yìn àwọn èèyàn sí ọkùnrin yìí kó má bàa pè ṣàkíyèsí ẹ fura o torí bí àlọ́ bá lọ àbọ̀ ò ń bọ̀ à ń bọ̀ ẹ̀ tí ì dé tó sì bọ̀. èmi ń sọ̀rọ̀ láti inú experience ìgbà tó fẹ́ ṣẹlẹ̀ ìgbà náà lọ́hùn-ún màá mi ò mọ̀ ọ́ ṣe lé àwa náà mọ̀ ọ́ ṣe bá ti ṣe báyìí ẹgbà ni nínà ni ojú bàbá káwò ẹ má jẹ́ ń sọ yẹn sókè. nínú ọdún tí bẹ́ẹ̀ láyé ti kérésì ló yàtọ̀ ló dákún alárí. ó wá dàbí pé wọ́n kó àjàgà kan kúrò lójú bàbá Bethel Ebogu mò ń bọ̀ wọ́n kì ọ́ síwájú àjọṣe 2020 ni ó sì jẹ́ ọjọ́dún aládùn fún mi àti wọ́n kì ọ́ síwájú Bethel a special greeting for you special greeting for you. tí ojú èèyàn yìí bá ká tán kílẹ̀ rò bó lè ṣẹlẹ̀ mẹ́wàá yóò ṣẹlẹ̀ yóò wà di pé o ràn mọ́ lè rí o fún ọmọ lẹ́dúkéṣọ̀n o sọ́pọ̀tì ilé o sọ́pọ̀tì gbogbo o ti fi gàngàn fún tọ́wọ́ rẹ ò tó. nígbà tá ẹ ti fi agídí sọra yín di ayò lójú bàbá ẹ mọ̀ pé ó lẹ́yìn ni yóò sì lẹ́yìn. ọdún olówó ọdún ọlọ́mọ Èdùmàrè jẹ́ ká ṣọpọ̀ ẹ má jẹ́ ń pẹ́jù lórí ọ̀rọ̀ yìí ìwọ ìyàwó ọkọ ẹ ti lọ gbọ́jà tó ju agbára ẹ lọ fi ọkọ ẹ sílẹ̀ kó gbájúmọ́ ara ẹ kó sì gbájúmọ́ àwọn ọmọ ẹ máa fẹ́ àdúrà ràn ọkọ ẹ lọ́wọ́ ọ̀rọ̀ ọkọ ẹ gbà tí àsìkò bá tó. kánífà ní ìtọ́jú ọkọ rẹ bá káyọ̀ ń bọ̀ nílé o. ọ̀nkú ẹ̀yin náà ń bá sọ̀rọ̀ pé kẹ́ ẹ má rọ́rọ́ kẹ́ ẹ má fa wàhálà ẹ má jà ẹni àfi dandan àfi kẹ́ ẹ jà àfi kẹ́ ẹ rọ́rọ́ àfi kẹ́ ẹ fa wàhálà àfi kẹ́ ẹ tá tán síbẹ̀ ó léwu o. ọdún olówó ọdún ọlọ́mọ Èdùmàrè jẹ́ ká ṣọpọ̀ wọ́n ní ìfẹ́ ẹni wọ́n ṣe ń pè ẹ́ ṣàkíyèsí wọ́n nífẹ̀ẹ́ ẹni wọ́n ṣe ń bá ẹ sọ àwọn ọ̀rọ̀ wọ̀nyí wọ́n nífẹ̀ẹ́ ẹni tó bá ń sọ fún ẹ pé má jà má yàdá má yọ̀bẹ tó o bá dé prison ni wàá mọ bó ṣe ń lọ àwọn oníjàgídíjàgun àná inú prison tá ẹ náà ti ń di pastor nsìn wọ́n á máa wàásù ẹ dákun ẹ má jà o ẹ má fa wàhálà o ẹ má gbàyàn létí o téèyàn bá ń lọ tó bá ṣẹ́kù ìfín ẹ jẹ́ ó máa lọ tiẹ̀ wọ́n ti di pastor nsìn. bàbá jẹ́ ṣojú ẹ̀mí wa. ìwọ ò ṣe dákun dábọ̀ gbọ́ ọ̀rọ̀ àmọ̀ràn má sọ ìyàwó rẹ àti àwọn ọmọ rẹ di aláìní bàbá má sọ ìyàwó rẹ di opó ọ̀sán gangan. má sọ ìyàwó rẹ di opó òjijì. ẹni tó ń ṣòwò. advice tó o sanwó fún náà fún ẹ yìí tó bá ní o má jà wọn ò fẹ́ kó o ṣánkú mọ́ àwọn òbí ẹ lójijì ni. bàbá jẹ́ ṣojú ẹ̀mí wa.
bẹ́ẹ̀ náà sì ni bí wọ́n bá rán ìwọ níṣẹ́ ẹrú ó yẹ kó o fi tọmọ jẹ́ ní ìwọ ọ̀gá ọlọ́pàá tó wá dá wọn dúró pé yá park where's your driving license tán ní ọ̀gá gbogbo nǹkan wọ̀nyí ó wà ní mo ti gbàgbé ẹ̀ sílé àmọ́ ẹjọ́ ẹni tó wà lórí bẹ́ẹ̀dì afẹ́rọ̀ṣẹ́ lọ́sítà ni tó wá ní nílọ òun retí bribe wọn sì ní fẹ́ pa ọmọ ọlọ́mọ bọ́ bá wá gbé ẹ ṣépè lójijì tó gbé ẹ ṣépè pé wọn náà ò ní jèrè ọmọ àbí bàbá irú èpè báyìí ó máa ń ṣe o ẹ má jẹ́ kí a máa jẹ́ iṣẹ́ tí wọ́n fi rán wa ní ìjẹkújẹ wọ́n bá rán wa níṣẹ́ ẹrú ẹ̀já máa fi tọmọ jẹ́ àbí ẹ̀yìn rí tó ń gbòkú bọ̀ ẹ̀yìn àwọn tó ń gbòkú bọ̀ òdùn ojú gbogbo wọn ló kọ́rọ́ lọ́wọ́ yìí ẹ̀yìn wá dá wọn dúró ẹ mú mọ́tò wọn nítorí wọn ní fire extinguisher wọn ní àwọn nǹkan tí ó yẹ kí mọ́tò ní ẹ wá dá wọn dúró síbẹ̀ òkú gan tí wọ́n ń gbé lọ tó fẹ́ lọ sí yóò máa ṣépè fún ẹ̀yin ní ẹ̀yin ò mọ̀ ní bọ́ bá rán èèyàn níṣẹ́ ẹrú ẹ̀jẹ̀ ó fi tọmọ jẹ́ ẹ máa bá ìtòbọ̀. má fi ọwọ́ ara rẹ fa wàhálà sínú ayé ara rẹ ẹ̀rú yìí ti ń lọ sópin ọdún tuntun la fẹ́ wọ̀ yìí. má fi ọwọ́ ara rẹ fa àjàgà sínú ayé àwọn ọmọ rẹ ó léwu. ẹni tó wà nínú ìrora tí wọ́n ń gbé lọ sílé ìwòsàn tí wọ́n sì ń ṣe tánàdí bí ó ṣe ní débẹ̀ ó léwu fún ẹ ó léwu fún àwọn ọmọ ẹ̀. ẹni tíyàwó ẹ̀ ń rọbí lọ́wọ́ tó wò pé kóun ránṣẹ́ lọ sọ́ọ̀sìpítà pé kó lè bímọ láyọ̀ àtàlàáfíà ìwọ wá ní kò ní fire extinguisher kò ní driving license kò ní gbogbo nǹkan tí ó yẹ kó ní ẹ mọ̀ pé kò dáa ni ẹ jẹ́ ó máa lọ tiẹ̀ ẹ jẹ́ ó máa lọ ẹgbẹ́ èèyàn kan ló bí ẹ̀yìn náà. ẹ jẹ́ kí a máa fi tọmọ ènìyàn ṣe ipòkípò tá a bá wà ẹ jẹ́ ká máa ṣe ọ̀rọ̀ ṣírò ara wa ṣé aṣọ inspector mo wọ̀ yìí ìwọ òde ní driving license ṣé tèmi náà bá wà ẹ ṣe ẹ turn ẹ upside down pé tèmi náà bá wà ní position tẹ́ni yìí tí ọ̀gágun lẹ́nu iṣẹ́ kan wá pè mí pé o ní driving license o lè lọ báwo ni òun ṣe rú báwo ló ṣe máa rí lára tèmi ẹ̀yin náà ẹ rò wò. ó máa rí ọjà ẹni gbọ́mọ dání àìsàn má pa wọ́n bàbá jáde jù ẹ̀mí wá. ààrẹ ń pè wọ ìwọ sọ pé òun dífá lọ́wọ́ tí ààrẹ bá fọre tífà ò bá fọre ńkọ́ o. ọdún yẹ mi rìn gidi pèrègèdè lọ́yẹ̀ o. ọdún yẹ yàbọ̀. ìwà ìgbéraga ìwà mọ́tòmọ́tò ìwà àfẹ̀mí ìwà mo ti gòkè. ìwà mẹ́rù lọ. ìwà mo ti gun òkè yìí ná ìwà ta ni ó mú mi ìwà ta ló tó bí mi bí òyìn ò bá lè bí ọ́nkọ́. December tó bọ̀ lọ́nà kò ní kí ìwà mẹ́rù lọ. ṣé wọ́n mọ̀ gbọ́lọ́wọ́n ọba Elédùmarè yóò bí ọ́ léèrè nígbà táwọn èèyàn ò bá lè béèrè kí ló wá dé tí wò ó ṣe béèrè lọ́wọ́ inú àwọn ìwé tó lákọọ́lẹ̀ pé àwọn kan tó ti wúrú ìwà yìí rí kí ló padà jẹ lérè kí ló gbẹ̀yìn wọn ìwà àwa ni ìwà èmi ni ìwà kò sẹ́ni tí ó mú mi kò sẹ́ni tí ó bí mi kí ló dé tó ṣe lọ béèrè lọ́wọ́ àwọn tí ṣáájú tó kẹ́yìn wọn tó gbẹ̀yìn wọn lọ béèrè èmi kọ́ ni wọ́n sọ fún ọ. ọdún tuntun là ń wọnú ẹ̀ lọ yìí ẹjá máa rí àwọn ọwọ́ ìwà àbàjẹ́ àwọn ìwàkiwà tí ò da ẹjá máa rí wọ́ ẹ̀ bọ́lẹ̀.
Mr. mo fẹ́ yọ tọ́jú mi kú òun bẹ́ẹ̀ ọ̀rọ̀ kan yìí o ẹ máa bọ̀ ẹ wá fetí gbéyàwó ọ̀rọ̀. ṣé ẹ̀yin ò mọ̀ pé bàtẹ́ńtẹ́lẹ́ máa ń sọ ọkùnrin di ẹni ilẹ̀ ní ó máa ń sọ láńrewájú di ọlánrẹ̀yìn sẹ́yìn ò mọ̀. irinṣẹ́ ló jóná ọbẹ̀ òjóná. mo fẹ́ gòkè mo fẹ́ bọ́ọ̀lẹ̀ ara ní fàbọ̀ sí ẹ̀ lọ́bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn tí ṣáájú ó ti ṣẹlẹ̀ sáwọn kan rí o. aṣọ kan nírúfẹ́ àwọn èèyàn báyìí máa ń wọ̀ káàkiri ẹ béèrè lọ́wọ́ àwọn èèyàn. arìnrìn-àjò a lọ sí London a lọ láwọn lára yá. bẹ́ẹ̀ aṣọrú àwọn èèyàn báyìí máa ń pọ́n lọ́rùn ni àsìkò ti tó ó yẹ kí ẹ ti ọwọ́ ìwà burúkú ó yẹ kí ẹ ti ọwọ́ ẹ̀ bọlẹ̀. London làgbàdé sórí nù ní ìlú Italy a lọ dá wọn lára yá. ẹ tọwọ́ ìkà bọlẹ̀ mo máa pa á ni mo máa jẹ́ ni ẹ máa gbẹ̀mí ẹ̀ ni máa dẹ́mi ẹ̀ légbodò nǹkan tí ò dá mà ní. a lọ dá wọn lára yá. mo máa fọwọ́ aago ẹ̀ sẹ́yìn ni kò ní tó àwọn ọmọ mi èrò ẹ̀yìn ni ó jẹ́ a máa tọrọ jẹ lọ́wọ́ àwọn ọmọ tèmi ni kò ní gùnkè tó àwọn ọmọ tèmi kò ní débi táwọn ọmọ tèmi fẹ́ dé ó léwu o nígbà tẹ́ ẹ̀ bá jẹ́ kóun lọ ó wá kú bí ìdàgbàsókè ṣe wá fẹ́ wọnú ẹbí kí ló dé táyìn ò fi àwọn nǹkan tó yẹ kẹ́ ẹ fi lẹ̀ ẹ má gbájúmọ́ nǹkan tí ò yẹ kẹ́ ẹ gbájúmọ́ ẹ fi àwọn wọ̀nyí lẹ̀ wọ́n mọ bí wọ́n ó ṣe fara wọn gùnkè tásìkò bá tó. irú ìdílé tó bá nírú nǹkan báyìí lọ́kàn ìdàgbàsókè ò kí ń wọnú ìdílé báyìí nígbà tí èèyàn kan bá ní tó jẹ́ pé òun nìkan ló ní láàrin gbogbo wọn báwo làwọn tó kù ṣe á fẹ́ gùnkè ńgbà yẹn. ẹ̀yin ò mọ̀ pé bẹ́ẹ̀ ṣe náwó yẹn pé àwọn tó kù ò ní kọjá tẹ̀ ṣe gàtẹ́ ìdíjàgà báyìí ìwọ̀nba bí tẹ́ ẹ mọ̀ tẹ́ ẹ dúró sí yẹn náà ni tábà lọ overtake ńgọ́. má máa sùn. ó kújọ́ mẹ́ta ká padà wálé. níṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ iná tó wà nínú iṣẹ́. ó yẹ kí ẹ̀yin ti márì kílẹ̀ ń dúró dè kílẹ̀ ń wá káàkiri kílẹ̀ tún ń wá káàkiri mi ò gbọ́ dádì lásìkò ìtò mọ́mì ní ẹ̀ tí ì ṣetán ẹ̀ tí ì tó lọlé ọkọ. òwe àwọn àgbàlagbà. ok ẹ̀yin fẹ́ ṣiṣẹ́ owó fẹ́ parí ilé tẹ̀ ń kọ́ kó tó di pé ẹ márì àǹtí ẹ fẹ́ ní mọ́tò àbẹ ẹ fẹ́ ṣe nǹkan mèremère kó tó di pé ẹ kọ́lé kẹ́ ẹ márì ó dà. báwo ni bá ti ṣe tó bá ṣe tọmọ ọlọmọ lọ́lọ́jọ́ náà mọ́lẹ̀. mo bá lè lóye. ok ẹ tún fẹ́ ní education kún eléyìí tẹ́ ẹ ti ní tẹ́lẹ̀ ẹ fẹ́ lọ ṣe masters ẹ fẹ́ lọ ṣe ẹ tún fẹ́ gùn kà sí ẹ fẹ́ lọ ṣe ó dà. sẹ́yìn o mọ̀ pé ọkọ lórí aya ni ẹ lọ béèrè wò bẹ́ẹ̀ bá délé ọkọ àfi kẹ́ ẹ ṣe mẹ́lòmẹ́lò fún ọkọ yín o kò sí ìwà tẹ́ ẹ lè ní kò sí education tẹ́ ẹ lè ní kò sí gbogbo tẹ́ ẹ lè ní bẹ́ẹ̀ bá fẹ́ gbélé ọkọ tẹ́ ẹ sì fẹ́ ní ìfọ̀kànbalẹ̀ gbogbo tẹ́ ẹ ní yìí ẹ rí ìwé ẹ̀ bọ́lẹ̀ ẹ kò sísàlẹ̀ ẹ wá jókòó ti ọkọ yín náà ni ó máa wá ṣe àkóso pé já ṣe báyìí àmọ́ mi ò ní ẹ má lajúlẹ̀ kẹ́ tó fẹ́ ọkọ o.
mi ò sì ní ẹ má kàwé tẹ́ bá délé ọkọ àbí tẹ́ ẹ má kàwé sí nígbà tẹ́ ń fọkọ lọ́wọ́ àmọ́ gbogbo ìwà tí ó lè máa mú yín ṣe gànràngànràn sáwọn ẹbí ọkọ tó lè máa jẹ́ kẹ́ ẹ ríra yín bíi pé ẹ jù bẹ́ẹ̀ ṣe wà yẹn lọ abẹ́jà kẹ́ ẹ lọ rí wẹ̀ bọ́lẹ̀ tẹ́ ẹ bá fẹ́ ní ọkọ. Yeah. ẹ lọ béèrè lọ́wọ́ àwọn àgbàlagbà pé ìwà wo làwọn èèyàn ní tí wọn fi ń lè gbélé ọkọ wọn ṣàlàyé fún yín ẹ béèrè lọ́wọ́ àwọn experienced person ní o experienced people experienced family experienced father experienced mother ẹ wọ́n ṣàlàyé fún yín what are the qualities of good woman ẹ máa gbọ́. ẹ̀yin náà sì bèèrè ayín léèrè pé ṣé ìwà tẹ́ ẹ ní yìí ṣé ẹ lè gbé láàrin ọ̀pọ̀ èrò ṣé ẹ lè gbé láàrin ọ̀pọ̀ èèyàn ṣé ẹ lè gbé láàrin èrò tó pọ̀. àbí ìwà èmi and my husband ló fẹ́ yàn láàyò ní okay baby okay chop up. alàgbà Vasco da Gama ó ṣe bí ọkùnrin ṣùgbọ́n ẹ̀ka ògbóró. Àdìyó ó ṣe bí ọkùnrin ṣùgbọ́n ẹ̀ka ògbóró mọ́. Lọ́rí lọ́rẹ̀ sí Awáyọ̀délé ó ṣe bí ọkùnrin ṣùgbọ́n ẹ̀ka ògbóró mọ́. Gabriel Adédèjì ó ṣe bí ọkùnrin ṣùgbọ́n ẹ̀ka ògbóró mọ́. ṣé ẹ̀yin ò mọ̀ pé báyìí ò báyìí tí ìmárì ẹ̀ ní kúrò lójú kan ẹ̀kan máa ṣe ni ẹ máa ṣe ẹ máa ṣe ó dìgbà tí ẹ bá márì kọ́lọ́hún tó ṣe ámì sọ̀rọ̀ yín báàjọ́ obìnrin báàjọ́ ọkùnrin mi ti ráwọn èèyàn rí tán ní àǹtí àfi kẹ́ ẹ márì o tẹ́ ẹ bá márì gbogbo wàhálà tẹ́ ń ṣe yìí kò ní wà successful o bọ́dà àfi kẹ́ ẹ lọ gbé ìyàwó sẹ́ẹ̀ bí ẹ báyìí tí ìgbéyàwó ẹ kàn máa ṣe láńgbáláńgbá káàkiri ni àdúrà tí ẹ ti ń gbà látijọ́ yìí tí ẹ bá ti fẹ́yàwó ni ó gbà lọ́dọ̀ Ọlọ́run. tí o bá balẹ̀ gbá ó ṣe bí ọkùnrin ṣùgbọ́n ẹ̀ka ògbóró mọ́. ọpẹ́lọpẹ́ òyìnbó. má jẹ́ kí wọ́n tiẹ̀ lọ fẹ́ commander in chief ní ìyàwó má jẹ́ kí wọ́n tiẹ̀ lọ fẹ́ olúwa sápẹ́ọlá ní ìyàwó má jẹ́ kí wọ́n tiẹ̀ lọ fẹ́ Fádèyí olóró ní ìyàwó abẹ́tà kò dẹjúlẹ̀ kó o lè rí mú má jẹ́ kán lọ fẹ́ má jẹ́ kán tiẹ̀ lọ fẹ́ àwọn irúfẹ́ èèyàn báyìí ní ọkọ̀ náà commander in chief of armed forces ẹ pé bẹ́ẹ̀ bá wà nù ilé ẹ̀dàgbẹ́ wà ní war front ní good morning good afternoon good afternoon mi ò sọ pé kẹ́ ẹ lọ fẹ́ yàn. lọ́wọ́ gbogbo ẹ̀yin ènìyàn. ẹni tó ṣojú tó ṣẹ̀yìn pẹ̀lẹ́ni tó kọ lẹ́tà ránṣẹ́ àti gbogbo èrò ní ìlú ọba. mú tẹ̀sùbá ẹ kó o mú Quran ní ẹ gbé Bible tó bá jẹ́ ní tí wọ́n mọ̀ nìyẹn kó o mú ìdá àdúrà rẹ kó mú ṣanṣan kó o pe Ọlọ́run ọba Elédùmarè kí ó yàn eléyìí tó dáa nínú ọkùnrin àbí nínú obìnrin fún ìwọ láti fẹ́. àwọn àgbàlagbà sì máa ń pòwe kan pé ìyàwó dáadáa ṣe ní àná burúkú ni ò ṣe é ní o bẹ́ẹ̀ náà ni wọ́n ní ọmọ dáadáa ṣe é fẹ́ àmọ́ àná burúkú ni ò ṣe é fẹ́ tó o bá lọ fẹ́ oníwàhálà tó o bá lọ fẹ́ ọmọ nílé oníwàhálà ó dọwọ́ Ọlọ́run Ọlọ́run ó bá ẹ gbé Ọlọ́run ó bá ẹ gbé. ẹni tó bá ń bẹ láyé. báwo lẹ̀yin ṣe máa fẹ́ yàn tẹ́ fẹ́ yan ọkọ tí ò ní lè fi owó ọbẹ̀ lẹ̀ nílé àbí báwo lẹ̀yin ṣe máa fẹ́ yàn tó jẹ́ pé àti mówó lẹ̀ pé ìyàwó mi ìwọ náà gba owó yìí ó máa jẹ́ problem fún àbí báwo lẹ ṣe máa fẹ́ ọkọ tó jẹ́ pé àti gùnkè ìdílé yìí ó dọwọ́ Ọlọ́run ni ó sì lówó lọ́wọ́ oníṣẹ́ tó ń ṣe àwọn àti yọ owó lápò problem ni mi ò ní kẹ́ ẹ fẹ́rù ọkùnrin bẹ́ẹ̀ yẹn o.
àbí kí ni ká ti gbọ́ ọkọkùnrin máa rojú àti náwó. àti fowó ọbẹ̀ ẹlẹ̀ ńlé kó jẹ́ pé wàhálà àti ìdààmú ni. báwo ló ṣe jẹ́ pé ọkùnrin 1000 naira ni ó máa fúnyàwó ẹ̀ a sì fẹ́ jẹ ọbẹ̀ yẹn fún ọ̀sẹ̀ méjì. kí ni ká ti gbọ́ kí ọkọ má lè pèyàwó ẹ̀ ṣàkíyèsí pé dìá aṣọ tó wọ̀ yìí mi ò láìkẹ́ o àsìkò tí tó yẹ kó change wardrobe ẹ̀. gbogbo èrò ibi tọ́ta rò kò bọ́ sí rárá. àbí báwo ni ọkọ á ṣe máa ṣe pẹ́pẹ́pẹ́ káàkiri àdúgbò tí a máa wọṣọ bí ọjọ́ tí a máa yọ bí òrùn tí a máa yọ bí òṣùpá àmọ́ ìyàwó ẹ̀ bàtà ló ti jẹ dànù yìí kò sì lè sọ pé ìyá alágbájá bí dìá bàtà tó wọ̀ lánàá ẹ̀mí ò láìkẹ́ ò kò bú ìkún mi o abẹ́tà kò lọ ra bàtà owó rèé tí ò ní lè sọ fún ìyàwó ẹ̀ pé aṣọ búkú olówó yìí lọ bọ́ aṣọ yìí dànù nǹkan lọ́wọ́ eléyìí tá a rà ń jẹta àbí ok gba owó kó lọ raṣọ míì ọ̀gá. bó bá jẹ́ wọ́n ti sìnrè kún sọ́. ẹ̀yin ní abẹ̀yẹn abọ̀ ọ̀rọ̀ là ń sọ fọ́mọlúàbí. ó ṣe ń wo ó mú mi wà láàyè ó ṣe ń wo. ọ̀gá mi túàlè ọ̀gá boss túàlè. for how long ni wọ́n fẹ́ máa fi ṣe túàlè fún ọ̀gá rẹ̀ ó jẹ̀bíra rẹ̀ léèrè. ṣé o ní lọ gẹ́ẹ̀tì àwọn nǹkan tí ọ̀gá ẹ sọ fún ẹ ní pé kó lọ gẹ́ẹ̀tì kó put in place ni. ni mo ní ní bàbá. Jésù nìkan ni mo ní ní bàbá. Jésù nìkan ni mo ní ní bàbá. Go and get those things your boss told you to go and get for promotion. Preparing you for promotion. I know. ṣe bá gàá tó ń ṣe túálè fún yìí ṣe bó lóyà sí ni ó dẹ̀ láìkí ẹ̀ ló fi ń ṣe túálè fún ẹ ó dẹ̀ ti wá pè ẹ́ sí kọ̀ọ̀rọ̀ pé kí ni qualification náà gan-an ọ̀rẹ́ mi ó wá sọ fún pé ọ̀gá SSC yìí mo ní ẹ wá ní àkílódé tó ṣe lọ try kò ní HND àbí kò tiẹ̀ ní at least kò ní ND àbí kò ní masters tó bá lọ ṣe nǹkan báyìí ó máa jẹ́ of benefit fún ẹ ọ̀gá rẹ ò ní sọ ju bẹ́ẹ̀ yẹn lọ o. Because your boss sees some qualities in you and he felt oh tí n bá sọ fún bọ̀bọ̀ yìí tó bá lè ṣe nǹkan yìí we will look what we can do for him ó náà qualities kan tá a like. bọ̀bọ̀ yẹn ní respect gan and ó deserve àwọn nǹkan kan let him go and get the certification and my helper will help him. ṣé ọ̀gá tó sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí fún ẹ náà ló máa mú ẹ lọ léèwé tó ti fẹ́ kàwé ní gbogbo èèyàn kan ló máa ní àǹfààní tí bá mi Malian boy ní àǹfààní tí bàbá mi Malian boy tó jẹ gbogbo èèyàn kan ló máa jẹ irú àǹfààní báyìí mi ò ní sọ̀rọ̀ àǹfààní tí Malian boy jẹ́ o ẹ lọ béèrè lọ́wọ́ bàbá Malian boy yóò ṣàlàyé fún yín. opportunity ńlá ni bàbá yìí rí o mi ò ní sọ fún yín lórí ètò yìí ẹ lọ béèrè lọ́wọ́ bàbá mi Malian boy. Six years after wá lọ kàwé kankan ojú kan náà ló wà bí omi adágún promotion exam wá dé àbí promotion láti gbé àwọn èèyàn gùnkè wá dé wá ń sáré káàkiri wá lọ bá ọ̀gá boss tó àlè ọ̀gá boss wá ní certification wo lẹ ti gbà láti gbà tí mo ti sọ fún yín pé kẹ́ lọ kàwé yẹn wá ní ẹ̀gbọ́n SSC náà sì ní ẹjọ́ ẹ bá mi rún mọ́ kò possible bá ló jẹ́ rò pé ó lè possible o ní qualification tó wà okay wá ní kọ́ga ẹ bá irú mọ́ wà lọ máa sọ lẹ́yìn bọ́gá mi ò dáa ọ̀gá bò sọ ìṣèyàn gidi ọ̀gá rẹ̀ dá ó ti pè ẹ́ ṣàkíyèsí àmọ́ ìwọ ló fọ́lọ́ àkíyèsí tí ọ̀gá bọ̀ sí pè ẹ́ sí. ìwà náà ṣe bí àwa láwo ẹ dàgbà ìtàn nìyẹn. ìdí ìyẹn náà ṣì wà lójú wa náà ṣe bí àwa láwo ẹ dàgbà ìtàn nìyẹn. ọ̀gá bọ̀ sí fẹ́ ẹ̀bù ẹ ó fẹ́ ṣèrànlọ́wọ́ tí Ọlọ́run rán
pé kó ṣe fún ẹ ó fẹ́ ṣe àmọ́ o gbọ́ ọ̀rọ̀ tí ọ̀gá bọ̀ọ̀sì sọ fún ẹ yé dáadáa. Ọ̀gá bọ̀ọ̀sì òun fi gbogbo ẹnu sọ̀rọ̀ ẹ lọ bèrè wò. Olúwa gbáyé fún. Kò bá bá sọ̀rọ̀ ọ̀rọ̀ ṣe. Má sọ ọ̀gá bọ̀ọ̀sì di èèyàn burúkú o. Má sọ ọ̀gá mi tuálè láti ọdún tá a ti ṣe tuálè fọ́gà kó má lè ní ìwọ náà wá di bíbá ẹ̀ mú. Ó ní procedure ó dẹ̀ ní process. Má lọ sọ pé ìyàwó rẹ kan tó lọ fẹ́ lẹ́sẹ̀ ò dáa. Má lọ sọ pé àwọn ọ̀rẹ́ tó ń bá rìn ní ò fẹ́ fún láárí. No, má lọ sọ pé ìyálé ìyá rẹ kan ní í ṣe ọ́ o. Àwọn ìyálé ìyá wọn ìgan ò tiẹ̀ ní táìmù àwọn gan àtijọ́ àti mú ti lé gan sìn. Wọ́n try wọ́n sáré káàkiri láti yẹ kó balance. Àwọn ìyá ìgan ò ní táìmù má lọ máa respect pé ìyá kan ló ń ṣe ọ́. Ẹ̀gbọ́n mi kan ló sọ́njọ́ ní pé a máa ń bá èèyàn wá iṣẹ́ ni a kì í bá èèyàn ṣe o, ṣe é mọ̀ túmọ̀ ẹ̀. Ìwọ ń fi ọlá ẹ̀gbọ́n tó bá ẹ wáṣẹ́ òfin gún àwọn èèyàn gàràgàrà. Ṣé nítorí wọ́n ti mọ senior manager àbí o jẹ́ candidate ti commissioner àbí nítorí o jẹ́ candidate ti senate president ni? Ó wá mú àwọn èèyàn òun gùn wọ́n gàràgàrà àwọn tójú ẹ̀ lọ ló ń sọ̀rọ̀ sí wọn kàṣàkàṣà ló ń ṣe kò sẹ́ni tí ó mú ọ lóòótọ́ kò sẹ́ni tí ó mú ọ senate president sì wà lórí oyè nígbà tó bá kú òun kọ́. Àwọn tó jọ òun ní tẹ́lẹ̀ tó bá rí wọn lókèrè níṣẹ́ ló ń ju wọ́n sí wọn. Torí o ti mọ senate president rí àbí? Bàbá ìwọ̀n ń sọ wípé ìlú làbáwọn olówó gbé. O wà ní respect if anybody láwùjọ. Tó fowó ọ̀hún ṣe nǹkan rere. Ó ti wò pé owó ló dé yìí ó ti gùnkè àgbà kò sẹ́ni tó lè yẹ àti tòjébo ló ṣàlọ́wọ́ àwọn tó lè yọ wà o. Yóò máa lẹ́yìn ìwà burúkú tó ń wù sáwọn èèyàn yìí torí ó ti mọ èèyàn ó ti wá dépò ó ti mọ èèyàn ó ti lé èèyàn lọ́dọ̀ ó ti fi èèyàn mímọ̀ sọ̀rọ̀ ó wá ń gun àwọn èèyàn gàràgàrà ó ń gun àwọn èèyàn gàlégàlé irú ipò owó bá lipò tó níyì tí ò fi ẹ́ lọ́kàn balẹ̀ tí ò jẹ́ kó o mọ Ọlọ́run mọ́ tí ò jẹ́ kó o ní ìmọ̀ tó kún nípa ipò tó wà yìí. Nígbà tó ti jọkọ̀ ọ̀dọ́mọdé fèsì tó bá olóhùn fẹ́ ṣọdún owó. Gbogbo àwọn tó ti tẹ̀ mọ́lẹ̀ ńgbà tí senate president wà ń bẹ̀ ńgbà tí senate president bá kúrò ń bẹ̀ tán kọ́ kí ni yóò ṣẹlẹ̀ àbí o mọ̀ pé ìgbà àti àsìkò ńlá níní tí commissioner tó mọ̀ yẹn tí ó bá kúrò lórí oyè kí ló rògbò yìí yóò ṣẹlẹ̀ wọ́n á rán ẹ létí gbogbo ohun tó o ti ṣe nígbà tó wà. Bàbá yẹn wọ́n ń sọ. Wọ́n á rán ẹ létí gbogbo ohun tó o ti ṣe nígbà tó o léèyàn. Trust nobody but respect your family. Who are your family? Àwọn extended family àwọn yẹn jẹ́ number one. Your colleague in business àwọn yẹn jẹ́ number two lọ́dọ̀ tèmi nìyẹn o. Your friends, your neighbors, your kinsman, àwọn tí ẹ jọ jẹ́ ẹ̀yà kan náà, àwọn tí ẹ jọ wà ládùúgbò, àwọn tí ẹ jọ jẹ́ ọ̀rẹ́, àwọn tí ẹ jọ gbé ládùúgbò, tí ẹ jọ jára àdúgbò, àwọn ará àdúgbò míì tán ó lè happen pé wọ́n jẹ́ extended, wọ́n lè jẹ́ family torí relationship tẹ́ ẹ ti create, wọ́n lè jẹ́ Igbo, wọ́n lè jẹ́ Hausa, ó lè mọ everything about you. Ó fẹ́ lọ anything ó lè mọ̀ family ẹ̀ náà ni. Because kán tó ké sí bọ̀dá ẹ tó wà ní Indian àbí kán tó ké sí bọ̀dá ẹ tó wà ní Germany àwọn immediate family ẹ tẹ́ ẹ jọ wà yẹn náà máa kọ́kọ́ dìde ẹ̀ rí ló ẹ̀ rí. Ọ̀dọ́mọdé sọ fún bàbá ẹ̀ wípé
ti ṣẹlẹ̀ rí tí èèyàn kan fẹ́ ṣaláìsí tó sì ń sọ pé bẹ́ẹ̀ ń bá kú o àárín àwọn Fúlàní ní kẹ́ ẹ lọ sí mí sí, àárín àwọn Haúsá Fúlàní ní kẹ́ ẹ lọ sí mí sí. Bàbá yóò kírun pẹ̀lú àwọn Yorùbá, àárín àwọn Fúlàní ló ti máa ń kírun, àmọ́ tó dé wò. ẹ jẹ́ ń sọ̀rọ̀ kan lórí ètò yìí. Bàbá Amosun, Gómìnà Ìbíkúnlé Amosun, bàbá ẹ̀ àti bàbá tèmi ọ̀rẹ́ ni wọ́n. Ẹ̀ǹgbà tí bàbá yìí tí wọ́n fẹ́ ṣaláìsí, bàbá yìí jáde ńlé, ó lọ oko, ó wá mú kọ́kọ́rọ́ yàrá ẹ̀yẹn bàbá Amosun, ó mú kọ́kọ́rọ́ yàrá tiẹ̀ fún bàbá tèmi. Ìgbà tí wọ́n fẹ́ sìnkú, tí bàbá tèmi wá mú kọ́kọ́rọ́ yàrá dé pé ẹjọ́ mo lọ́rọ̀ tí mo fẹ́ sọ o, bàbá yín gbà tó ń lọ oko, ó mú kọ́kọ́rọ́ yàrá ẹ̀ fún mi pé òun ń bọ̀ ò tọ́rọ́dọ̀ mi ló máa ń fi kọ́kọ́rọ́ yàrá ẹ̀ sí anytime tí ó bá fẹ́ lọ sóko. Ìgbà tó dẹ̀ ṣe tọ́lọ́hun ò jẹ́ ó padà, kọ́kọ́rọ́ yín rèé o. Wọ́n ní Amosun dìde lọ́jọ́ náà lọ́hùn pé bàbá mi lè fún yín ní kọ́kọ́rọ́ yàrá òun pé definitely èèyàn dáadáa ni yín, èmi ò pọ́n èèyàn lé lórí ètò yìí. Àmọ́ ẹ má rò ó pé Táyé lọ̀rẹ́ mi, Kọ́hìndé lọ̀rẹ́ mi, mi ò lè sọ̀rọ̀ fún Táyé, mi ò lè sọ fún Kọ́hìndé. Tí nǹkan kan bá ṣẹlẹ̀, àwọn Táyé tó wà nítòsí yẹn ló máa kọ́kọ́ pè ó. ẹni tẹ́ ẹ bá jọ wà tó jẹ́ pé ní ojoojúmọ́ àbí lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ máa ń jọ ń lo 7 hours, ẹ máa ń jọ ń lo 10 hours, èèyàn ẹ ti kúrò ní èèyàn lásán sí ọmọ, ó ti di ọ̀rẹ́ rẹ̀. ìbáà jẹ́ Haúsá, ìbáà jẹ́ Ìgbò, ìwọ ìbáà jẹ́ Abẹ́òkúta, kí òun jẹ́ Ìjẹ̀ṣà, kí òun jẹ́ ọmọ Anambra, a máa súnmọ́ra wa ju ara wa lọ. ọmọ tí kò sẹ́wù ẹ̀tù agbádá ńlá kíá ó ti bọ́ sórí ẹṣin. kò wá sí bí àwọn èèyàn wọ̀nyí ṣe lè pọ̀ tó, àti fámìlì wa àtàwọn tá a relate pẹ̀lú blood àtàwọn tá a tẹ̀ relate, bẹ́ẹ̀ ni kò sí mọ́ yẹn lè pẹ́ tó tí enemy of progress àbí kán pọ̀ tó tí enemy of progress máa wà nù tí enemy of progress ṣe ìgbàjọ̀rọ̀ yẹn kò sí mọ́ yẹn lè pọ̀ tó enemy of progress máa wà nù wọn o. ẹni tó wá fẹ́ prosperity wa náà máa wà nù wọn, kí ló wá dé tà ń sá fúnra wa. enemy of progress lè pọ̀ láàrin ọ̀rẹ́, láàrin ọmọ ìyá, láàrin ẹbí lóòótọ́, láàrin àwọn aládùúgbò, láàrin àwọn alásùnmọ́, láàrin àwọn loyalists, àwọn tó loyal sí enemy of progress lè wà nù wọn. But ẹ̀yin náà ẹ dẹjúlẹ̀ dáadáa, ẹ rí bí àwọn eléyìí fẹ́ ìṣerere mi, àwọn eléyìí fẹ́ ìlọsíwájú mi, ẹ lọ béèrè wò. ẹ jẹ́ kí a máa fi ọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n. ẹni tẹ́ ń sọ pé yẹn ò fẹ́ súnmọ́ yẹn ṣe súnmọ́ kẹ́ẹ̀tì ẹ̀ gbọ́ nǹkan méjì àbí mẹ́ta lẹ́nu ẹ̀, tẹ́ bá rí èèyàn tó jẹ́ ẹ̀ ṣe wá jápa. bẹ́ẹ̀ ni ẹ sì súnmọ́ ẹlòmíì, ẹ kọ́ ọgbọ́n tẹ́ ẹ̀ gbọ́ rí, ní tẹ́ ẹ̀ gbọ́ rí láyé yín ẹ̀ sì gbọ́. bẹ́ẹ̀ ni. bàbá bá yí ìlú padà ó tún sọ wípé fákùn ó ti fákùn síbì kan o. ẹ jẹ́ ká máa wá ọgbọ́n lára ara wa, já sì máa wá ìmọ̀ lára ara wa, a lè máa bomi ìmọ̀ mu látara ara wa, ẹ béèrè wò. fákùn ó ti fákùn síbì kan o. ọmọdé tí wọ́n bá sọ fún ó yẹ kó máa gbọ́. lákòótán Ọlọ́run ọba ni olùṣọ́ èmi àti ẹ̀yin. Ọlọ́run ni olùdáàbòbò ẹ̀mí wa, lágbára Ọlọ́run àní fọjọ́ lọ́jọ́ lọ o. kò sí ẹni tó lè fún yín lówó tó kọjá Ọlọ́run, kò sì sí ẹni tó lè fún yín ní ọmọ tó kọjá Ọlọ́run, kò sí ẹni tó lè fún yín ní ìfọ̀kànbalẹ̀ tó kọjá Ọlọ́run ọba Elédùmarè.
kò sí ẹni tó lè fún yàn nípò tó kọjá ọlọ́run ọba Elédùmarè. Ẹ̀yin òwò ìrìn àjò Umaru Musa Yar'Adua àti Goodluck Ebele Jonathan ni. Preparation for 2020 ni eléyìí jẹ́ o. Ẹ má sáré mọ́tò kọlù kẹ̀kẹ́, ẹ má sáré kọjá kádàrá, ẹ má kánjú jọ Ọlọ́run ọba lọ. Èmi dúpẹ́ lọ́wọ́ yín, mo dúpẹ́ gbẹ́ òkun lọ́wọ́ gbogbo ẹ̀yin tí a jọ wà lórí ètò yìí. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí a jọ ṣiṣẹ́ pọ̀ ní 2020 2021 látúnfẹ́ wọnú ẹ̀ yìí. A ò ní rí wàhálà, a ò ní rí dààmú o, a ò ní fọjọ́ ọlọ́jọ́ lọ, a ní gbọ́ òkèrè banújẹ́ o. Àtijẹ àtimú bẹ́ẹ̀ ni àtijẹ àtimú wa ò ní le, àtijẹ àtimú wa ò ní le. Àkàrà ò kì í sunkún ẹ̀kọ́, a ò ní sunkún ara wa ní 2020 lágbára Ọlọ́run ọba Elédùmarè. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ bàbá mi Alhaj Moruf Adégbóyèga ọmọ ọ̀dọ̀ àgbàmúlẹ̀ báròyìn ògbórílẹ̀ ìgbórè. Bàbá mi mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ẹ ṣé o, mo dúpẹ́ ọpẹ́ òtán. Mo dúpẹ́ lọ́wọ́ bàbá mi tó mú mi lọ́dọ̀ Alhaji Moruf ọmọ ọ̀dọ̀ àgbà. Bàbá mi dáadáa, bàbá mi tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ Grand Khalifa Samodani Alhaji, upcoming Alhaji ní bàbá ò tí lọ Mẹ́kà, àwọn máa lọ láìpẹ́ yìí. Alhaji màá pè wọ́n ní Alhaji Imam Jamil Adisa Ọlọ́runṣẹ̀yẹ Grand Khalifa Samodani ni bàbá yìí jẹ́. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà, bàbá mi gidi ni yín. Mo dúpẹ́ lọ́wọ́ yín o. Mo dúpẹ́ lọ́wọ́ bàbá mi Olúwaṣínà Ayọ̀mí Àmọ́dù. Àgbà ọ̀rọ̀ ni bàbá yìí, àgbà ọ̀rọ̀ tó ń ró gbàmù lórí afẹ́fẹ́. bẹ́ẹ̀ ni mo dúpẹ́ gbẹ́ òkun lọ́wọ́ Mr. M.A. Àjàlá, màámi àti bàá mi nìyẹn. Mo dúpẹ́ lọ́wọ́ Ibrahim Tóyìn Ọlọ́ládé, Ọlámídé Ọlọ́mọlájà, àjọ lọ sí Ìlàrọ̀ oúnjẹ òní ni. Mo dúpẹ́ lọ́wọ́ Muiz Rafiu, bàbá mi Arógundádé àtàntí mi dáadáa Muibat Arógundádé. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o, dáadáa wa ò ní dìbàjẹ́. Bẹ́ẹ̀ ni mo tún dúpẹ́ lọ́wọ́ Ọláwùnmí Òjó Jedidiah Fada, mọ̀mí Rónkẹ́ ńkọ́ o, ẹ bá mi kí mọ̀mí Rónkẹ́. Ọmọ akín ẹ̀gbọ́n mi dáadáa ẹ̀gbọ́n Jò, mo kí ẹ̀yin náà. Mr. Ṣẹ́gun Agbókè, mo kí ẹ̀yin náà. ID International Ìdòwú Elégbèdé Ògúndé Julius, Mr. Isiaka Káyọ̀dé Chukwunonso CNN, ọ̀gá mi dáadáa nìyẹn. Raimi Michael, Ayọ̀bámi Rasheed Adéyẹmí, Ayọ̀bámi àti Rasheed Adéyẹmí, mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà. Súnkànmí Ọ̀jẹ́ládé, Bethel Ibogu, mo dúpẹ́ lọ́wọ́ wọ náà. Mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ayébíowú Joel Johnson Ifeanyi Moses, mo dúpẹ́ lọ́wọ́ wọ náà. Ebenezer Afọlábí ẹ̀bí ìpàdé mi àwòjú ààrẹ Abíọ́dún, mo kí ìwọ náà. Ìfámọ́tẹ̀mí Máyọ̀wá Adéṣègbè Saheed Abbas Ahmed Amida Taibi Fatile Emmanuel Ọlọ́runjùwọ̀n Fáládé Titus, mo kí ìwọ náà. Abíọ́dún Ajíbóyè, mo kí bàbá yìí, bàbá testimony, mo kí ẹ̀yin náà. Olúrìn Ọlálékan, mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà. Mo dúpẹ́ lọ́wọ́ Yusuf Kúkọ̀yí Olùsì Ilésanmí, Olúwaṣẹ́gun, mo dúpẹ́ lọ́wọ́ náà. Ọpẹ́ Ifá Ọláṣẹ́ní Oyètòrò kábíyèsí, mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà o, mo dúpẹ́ o. Ilé ẹjẹ́ kọ́dún yìí kó tún dùn dáadáa fún gbogbo wa. Raimi Ìdòwú ẹ̀pọ̀ bẹ́ẹ̀ Gbénga Adéọ̀sùn ẹ̀pọ̀ tá a lè tún máa dákọ̀ lórí ètò yìí. Adúpẹ́ lọ́wọ́ gbogbo yín o, àti ẹ̀yin tẹ́ ẹ bá wo ètò yìí. Babáwálé Oróge, adúpẹ́ lọ́wọ́ ẹ̀. Bá mi Ayọ̀rìndé Joseph, mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà. Mo dúpẹ́ ọpẹ́ òtán. Lágbára Ọlọ́run ọba 2020 ọdún ayọ̀ ni ó jẹ́ fún èmi àti ẹ̀yin. Agogo àṣà Alákìjà, lórúkọ bí abo bọ́gà mi ṣe máa ń pè é, Angel Ajayi bàbá yìí, mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀pọ̀ tí mi ò lè máa dúpẹ́ lọ́wọ́ yín káàkiri. Mr. Banjo Glory TV, mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà. Mo dúpẹ́ lọ́wọ́ màá mi ò rántí orúkọ màmá dáadáa, Mrs. Tóyìn, mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà. A ní rárí jù báyìí lọ lórí ètò yìí. 2021 lágbára Ọlọ́run ọdún ayọ̀ ni ó jẹ́ fún èmi àti ẹ̀yin. A ò ní sunkún ara wa o. Àkàrà ò kì í sunkún ẹ̀kọ́. Lágbára Ọlọ́run á túbọ̀ ṣe àmọ́dún
lórí èkè èèpẹ̀ títí ìgbà míì táàtún láǹfààní àti pàdé ara wa lórí ètò yìí Mr and Mrs Lawal bàbá dádì sista mi Mọ́bọ́lá mo kí ẹ̀yin náà títí ìgbà míì táàtún láǹfààní àti pàdé ara wa lórí ètò yìí èmi ti ń tòótọ́ Àjàlá Kọ́láwọlé ló kọ mí o má gbàgbé pọ́mọ olówó òdùrú lèmi ọmọ ajífẹ́gbẹ́ ṣeré àwí mẹ́nu kò ní tòwú èmi a máa sọ fáwọn èèyàn pé tèmi di méjì lówú èmi ní ọmọ wọn nílé Olúṣọ̀mí lábẹ́òkúta lówú tó tòrò tẹ́ bá tún dórílẹ̀ òwú ẹ béèrè wò ilé bàbá mi nílé Abẹ́sẹ̀ èmi tún lára ọba ọmọdé ọmọ tagbátá ọmọ lẹ̀kọ́ lẹ́rù lọ́ba ọmọ kíbò mọ́jà kọmọdé ọba má pẹ̀yọ àwọn bàbá wa ló lámọ láyà tó ń fagadayọ tán ní nígbà tí ọmọ ń gbowó níṣe nìyá ẹ̀ ń gbà ṣe ní rí jù báyìí lọ lórí ètò tèní títí ọjọ́ míì táàtún láǹfààní àti pàdé ara wa lórí ètò yìí ẹ jẹ́ n sign out. àfàìlà ọjọ́ bá là máa là ó. bẹ́ẹ̀ ni ó di ìgbà kan náà Oyèdé Ìdòwú Akọ́láwọlé mo kí ìwọ náà Abbas Ahmed ẹ ṣé àdúpẹ́ lọ́wọ́ yín o.